Yorùbá Buhari ti kú o, ọ̀tá ilẹ̀ Yorùbá ti lọ o. Ọ̀tá ilẹ̀ Yorùbá tá a mọ̀ sí Muhammadu Buhari ó ti kú, ó ti lọ. Bóyá ó kú lẹ́ẹ̀kan ni o, bóyá wá kú lẹ́ẹ̀mejì ni o, ìyẹn ò kàn wá o, àwọn ò ti fẹ́ mọ̀. Àmọ́ sá mọ̀ pé ọ̀tá gbogbo ọmọ kóòtù òjíire pátápátá ó ti kú. Ṣé ẹ ti rí i? Eléyìí ó wá yẹ kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin alágbára ayé. Ó yẹ kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin alágbára ayé pé kò sí àṣegbé, àṣepamọ́ ló wà. Ìwọ tọ́rọ̀ bá ń ṣèkà, ó yẹ kó rántí ọjọ́ ikú. Tí o bá rántí ọjọ́ ikú, ó yẹ kó ronú níwọ̀nba kó tó ṣe ìkà. Gbogbo ọmọ kóòtù òjíire, Buhari ti kú o. Buhari ó ti kú. Eléyìí ó yẹ kó lè jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin olóṣèlú ilẹ̀ Nàìjíríà. Tẹ́ ń hùwà bó o bá ọ pa, bó o bá ọ bù ú lẹ́sẹ̀. Gbogbo ìwàkiwà tẹ́ ẹ bá ń hù, ó yẹ kẹ́ ẹ rántí àtúbọ̀tán. Kí ẹ sì rántí ọjọ́ tẹ́ ẹ sùn, tẹ́ ò ní jí mọ́. Awo ò fi kú yọ o. Gbogbo pátá la kú. Kò sí ayé mọ́ kú. Kò sí, gbogbo àtàwà lápátá la kú. Àmọ́ à ń bẹ lọ́hùn kí Ọlọ́run kó jẹ́ ọjọ́ jìnnà síra wọn. Àmọ́ ìwà tó ní kálukú bá wù kó tó lọ, òun ni a sọ nípa ẹ̀ tó bá lọ tán. Ìwà burúkú tí Buhari hù tí gbogbo àwọn ọmọ kóòtù òjíire, òun ló bí èyí tá à ń sọ nípa ẹ̀ nígbà tó lọ tán yìí. Bàbá Ìgbòho Òòṣà, ó ní mẹ́séèjì fún àwọn ẹbí ẹ̀. Bàbá Ìgbòho Òòṣà, ó ní ọ̀rọ̀ bá àwọn ẹbí ẹ̀ sọ. Àwọn ẹbí ọ̀daràn tí wọ́n ń lépa ẹ̀mí wọn, tó jẹ́ wípé Elédùmarè kò fi ẹ̀mí bàbá wa Sunday kò fi lé ìjọba Buhari lọ́wọ́ nígbà tí ń ṣèjọba ẹ̀. Àtàwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan tí wọ́n jọ máa lé Yorùbá, tí wọn ò fẹ́ kí ilẹ̀ Yorùbá ó gba ìtúsílẹ̀, tó jẹ́ pé ìran Buhari, ìran Fúlàní ni wọ́n ń support torí ìjẹkújẹ tí wọ́n ń jẹ. Bàbá wa Sunday Adéyẹmọ, wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀, ẹ gbọ́ tí wọ́n fẹ́ bá yín sọ. Ṣé ẹ ti gbọ́? Ọmọ Yorùbá, ọmọ kóòtù òjíire, ẹ má jẹ́ ká da ara wa mọ́. Ẹ má jẹ́ ká dalẹ̀ ara wa mọ́. Ilẹ̀ dídà kò dá o. Èpè ní ń bẹrú. Èké ní ń pẹrú. Ilẹ̀ dídà ní ń da ọ̀rẹ́. Alájọbí ní ń da iye kan. Ẹ gbọ́rọ̀ tí olóyè fẹ́ sọ. Ẹ ṣé. Good evening, ladies and gentlemen. I thank God for my life today. My people, Buhari don't die. See life. See life. The Buhari criminal man that is sent DSS and military to come and kill me middle in the night in July 1st, 2021. He died today. See life. My people, we're supposed to learn about this. That criminal man, Buhari, Muhammadu Buhari, he don't die. See, I'm alive today. I thank God. God, thank you for my life today. Criminal Fulani man that is with some Yoruba, with some stupid Yoruba people that gang up and come to my house middle in the night. They try to take my life, but God said no. If God say yes, nobody can say no. God said no. See life. You don't die today. Thank God. God, I thank you